Akin ayin alòyìn lọ́gọ̀ ẹnu bẹ́ẹ̀ ṣe ń wà níbẹ̀ pẹ̀lú wa ní gbogbo ìgbà lórí ètò yín ètò wa Ojú Abẹ́ níléeṣẹ́ tẹlifíṣàn Àwíkòǹkò àánú Olódùmarè ò ní fi ń sílẹ̀ o bẹ́ẹ̀ ṣe dá wa dá Ọlọ́run ní dáyín dá bùkátà yín. Àṣẹ Èdùmàrè. Ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n kan sọ Professor Yusuf Usman ẹni tó ti fìgbà kan rí jẹ́ akọ̀wé National Health Insurance Scheme. Àjọ adójútòfò lẹ́ka ètò ìlera. Òun náà ló fi ẹ̀sùn kan ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó ní ààrẹ o abáramóore jẹ́ ní o torí pé gbogbo àfojúsùn àwọn lọ́dọ̀ rẹ̀ làwọn ò rí. Ẹ̀mí tó sì ṣẹ́gun sí ìtò ló yẹ kó jẹ ọbẹ̀ rẹ̀. Àwọn làkàkà káàrí ó lè dépò ààrẹ. Ìgbà táwọn tó jẹ́ èèyàn tiẹ̀ gangan ò tẹ̀lé tí wọn ò ṣe àtìlẹ́yìn fún gbogbo àwọn lókè ọya làwọn ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ó tọ́ka sí ìpínlẹ̀ tiẹ̀ tó jẹ́ ìpínlẹ̀ Katsina ń pé ìbò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu rí ń bẹ̀ ojú eléyìí tó rí lẹ́kọ̀ọ́ tó jẹ́ tẹ́rítìrì ẹ̀ lọ kí lójú wòye yín sílẹ̀. Bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin olólùfẹ́ kan nílẹ̀ kan sí ọ̀jọ̀gbọ́n Usman Yusuf bó ti yẹ kí ọ̀jọ̀gbọ́n lẹ́ka ètò ìlera ni ṣùgbọ́n ìṣedásí òṣèlú rẹ̀ ó pọ̀. Ó pè ní sákèésí. Àwọn ọ̀rọ̀ tó sì máa jáde ń gbòòrò ẹnu ọ̀jọ̀gbọ́n Yusuf ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ni. Àwọn ẹ̀sùn eléyìí tó ń gbé ka orí ìjọba eléyìí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń tukọ̀ rẹ̀ ó jẹ́ àwọn ẹ̀sùn eléyìí tó yẹ pé bíi pé kí ẹ̀gbàdo kí ẹ̀kọ́ ní kókó ká máa fẹ̀sùn kan alágbàdo ká máa bínú alágbàdo gbogbo ẹ̀sùn yìí ni. Ìwà àgbésùnmọ̀mí ìwà apá ní apá àríwá àgẹ̀sìnkúlẹ̀ báńdíìtì àti àwọn ìwà alábì míì eléyìí tó ń fẹ́kùn lápè ó ti wà kódà kìí ṣe bí ogún ọdún sàkókò yìí ṣùgbọ́n ń gògó sí láti bí ọdún 14 nígbà tí yẹn Boko Haram ti yẹn súyọ gúnlẹ̀ eléyìí tó jẹ́ pé ọdún 8 nínú ọdún bíi 15 tá à ń sọ yìí nínú ẹlẹ́ni tó jẹ́ arákùnrin rẹ̀ láti inú ìpínlẹ̀ kan náà ní Katsina ajagunfẹ̀yìntì olóògbé Muhammadu Buhari àgbóhùn àtakò ọ̀jọ̀gbọ́n Usman Yusuf yìí eléyìí tó ń ṣàfihàn ẹ̀yàmẹ̀yà torí pé tá a bá fẹ́ criticize ìjọba tá a láriwí sí ó gbọ́dọ̀ jẹ́ constructive one ó gbọ́dọ̀ jẹ́ eléyìí tó jẹ́ pé eléyìí tí ó mú dàgbàsókè bò ní èdè yìí kìsìpá kan máa sọ ìsọkúsọ líbò rẹ̀ ǹdẹ́ ìyàgò ti kọ́kọ́ gbé yẹ̀wò nínú ilé ẹ̀kọ́ tó sọ jáde pé ṣé lè bá gbà mú gbogbo dé síbò làwọn èèyàn ò sì gbọ́ torí pé tó ń tọ́ka sí pé ìpínlẹ̀ Katsina ọ̀hún àti ìpínlẹ̀ Èkó láti lẹ́yìn táwọn èèyàn ṣe fún báwo tá a jẹ́ àwọn kóòtù òjìrì àwọn Yorùbá wọn ò ṣàtìlẹ́yìn fún Tinubu eléyìí kábíyèmí láti bẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ tẹ́ pé ó tako àkọọ́lẹ̀ tó ṣe ṣàgbéyẹ̀wò sí ìbò káfí ìpínlẹ̀ Ọ̀ṣun ṣàpèjúwe lóòótọ́ ni ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tí igbákejì ààrẹ nílẹ̀ nígbà kan rí ajagun Àtíkù Abubakar ó gbégbá orókè ṣùgbọ́n tẹ́ ẹ bá wò ó. n tán fi gbégbá orókè lè pẹ́ẹ́lí báyìí ni kò tó nǹkan tá a lè káwé wọ́ pé bóyá àwọn ọmọ ẹgbẹ́ ṣàtìlẹ́yìn òṣèlú APC wàá ṣe dáadáa nípínlẹ̀ Ọ̀ṣun àwọn náà ṣe dáadáa. bẹ́ẹ̀ ni gbogbo àwọn eléyìí ni ọkùnrin yóò wò ní òṣàfojúsùn ní òṣàfojúwò rẹ̀ gbogbo àwọn àpò eléyìí tó tọ́ sápá àríwá ni ipò tó tọ́ pására gúúsù ìlà oòrùn gúúsù gbogbo ẹ̀ ni wọ́n pín sí gbogbo ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ètò ààbò eléyìí tí ọ̀jọ̀gbọ́n Yusuf tó ń tẹnu mọ́ pé àwọn òsì ní ṣàtìlẹ́yìn fún Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 eléyìí ìdúkòkúlajà lásán ló jẹ́ eléyìí ṣe pé ìbéèrè pé ẹjẹ́ alátúntò lórí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tí ó mú kápá àríwá kó nísinmi lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. àmọ̀ràn wo ló ń mú wá lórí ètò ààbò tó lè mú ètò ààbò tó mẹ́hẹ tó lè mú rú gọ́gọ́. fún ọ̀jọ̀gbọ́n Yusuf eléyìí tó yẹ kó jẹ́ àkọọ́lẹ̀ kó nóbi sọ́wọ́ sí ni pé bí àlàáfíà bí ọba wáyé ọlọ́ngàn tó dá àwọ̀ ẹ̀dá sáyé gbogbo ń tá a bá fẹ́ láyé yìí ọkọ ní í ṣe pẹ̀lú ìfẹ́ wa sí nǹkan náà bóyá a fẹ́ àlàáfíà o àwa náà rìn lọ́nà àlàáfíà bóyá a bá fẹ́ owó a tẹ̀pamọ́sẹ́ fowó apá àríwá bá ń fẹ́ àlàáfíà lẹ́kùn wọn àwọn náà pe ìpàdé àjọ tó ní ròrùn torí pé self-inflicted injuries ní attack tí wọ́n sápá àríwá kì í sí ẹ̀yà míì ló ń kọlù wọn àwọn ní ń kọlura wọn tẹ́yìn apá àríwá bá fẹ́ kí àlàáfíà wáyé wọ́n pe àrò àti ọ̀dọ̀fin inú ara wọn wọ́n sì jẹ́ pé ojú lákàn fi sọ́rí. tí wọ́n bá Gúnmi sọ̀rọ̀ ṣé bóun ní ń bá wọn báńdíìtì sọ̀rọ̀ ọ̀gá wa Gúnmi ẹ bá wa sọ fún ẹ pa àwọn ọmọ wa wálé pé wọ́n lé. kí wọ́n gbé bọn lẹ̀ kálàáfíà wáyé eléyìí tẹ́ ń gbèrú ààrẹ Bọ́lá Ahmed Tinubu yìí mo rántí àsìkò gbà kan tí àwọn máa lé sí ológun láyé tìjọba tó wà lórí lábẹ́ ìdarí Bọ́lá Ahmed Tinubu wọ́n rí àwọn báńdíìtì lábẹ́ igi
ní ọjọ́ ìtúnu àwẹ̀ kan ni wọ́n sì lọ rèé ṣèkọlù sí ẹ̀ ńgbà tí wọ́n rí pọ̀ di ọwọ́ alẹ́ wọ́n rí ìbọn lọ́wọ́ wọn ṣùgbọ́n kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni àwọn aráàlú ń pé àwọn ọmọ àwọn tí wọ́n ń ṣe fàájì lábẹ́ ẹ̀ta nígbà tí wọ́n sọdún tán ni o. láwọn ọmọ tán rí nǹkan ìjà olóró tọ́pọ̀ lọ́wọ́ wọn gbogbo eléyìí lápá àríwá òfin tó wà applicable sáwọn èèyàn gúúsù kọ́ lọ́wọ́ sápá àríwá irú wa ẹ rí i pé iná ló jẹ́ wà làgàmàsà ọ̀pọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń daran láàrin wọn tẹ́ ẹ bá rí darandaran láyé ìgbà táwa kéré tá ń dìde lẹ́ẹ̀bọ̀ sàǹdà lásán ni wọ́n fi kọ́rùn ni wọ́n sapá báyìí síbi igi sàǹdà yìí ṣùgbọ́n ní ìsìn ìbọn tí ò sí lọ́wọ́ agbófinró míì ń la àwọn adaran jẹ́ ń tí ibẹ̀gbẹ́ sábàsàn sapó lọ rí ìwọ̀n ọmọ ní mọ́mọ́sòkì gbé làwọn àgbàlagbà wí ẹni tó ń gbébọn ti fi ń daran ẹ rí i pé irú ẹni bẹ́ẹ̀ ó ti ní wàhálà àbí lọ́wọ́ ìwà aláàbí àtàfojúsùn torí pé ìjọba alábọ́run ti dẹ̀wù láti pàṣẹ pé wíwo ran wọn bẹ́ẹ̀ sì ní àwọn àgbàbọ̀ wọn ní pé káwòsùn ọ̀tánràn kákárí bọnú kọ̀tánràn tí ń ṣèèyàn àwọn èèyàn apá àríwá lèmi fẹ́ gbà nímọ̀ràn o kán má fi ọ̀rọ̀ ti Yusuf yìí ṣe bí wọ́n pé kán ní ìpàdé àjọ tó nírònú aṣọ lẹ́ẹ̀kan pé àdínkù ti ń bá ìkọlù tó di gbọmọgbọmọ lápá àríwá àti ilẹ̀ Nàìjíríà lápapọ̀ ṣùgbọ́n tí wọ́n bá tán kó kásẹ̀ ńlẹ̀ ọ̀kọ̀ọ̀kan wọn ọmọ wọn lọ́wọ́ ń di ìwà àgbésùnmọ̀mí yìí àwọn ọmọ wọn lọ́wọ́ ń di agẹsẹ̀kólé báńdíìtì tí wọ́n bá pe àrò tí wọ́n pọ̀dọ̀ àlàáfíà tí ń jọba ní apá ìwọ̀ oòrùn gúúsù iṣẹ́ kọ̀ọ̀kan ṣe déédéé ṣẹlẹ̀ o agbésùbà fọlọ́run tó fún alálàáfíà o ṣùgbọ́n ojúṣe àwọn àgbààgbà wa kọ̀ọ̀kan náà ẹni tẹ́ ẹ̀ bá gbàgbé aráàlú tá a bá kẹ́fìn kankan lọ́gán la pe àkíyèsí àwọn. tí nǹkan bá fẹ́ dìjà láàrin àwa àtẹlómìn àṣàrí yanjú ẹ̀ nítòbí nùbí á pe àrò àtọ̀dọ̀fin nù wá papọ̀ sípàdé. kẹ́ ẹ máa wo àwọn àwà tẹ́ pé ó ti dágbádá dọ́gba sára àwọn èèyàn apá àríwá wọ́n rántí ìgbà kan tí Alhaji Ibrahim Yasin tó fẹ́ di ọba ní Sásá lọ́jọ́ kódà baálẹ̀ ń bẹ ní Sásá ọjọ́ o ó wá fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di bí kódà ipò rẹ̀ bíi tolúbàdàn ló fẹ́ kó dì láyé gba bíi 1996 1997 ó fẹ́ wá sọ̀rọ̀ ẹ̀ di Sultan ti ìlú Ìbàdàn eléyìí tí àwọn ìlú Ìbàdàn council pàkíyèsí rẹ̀ sí kápẹ́ àwọn èèyàn apá àríwá ni ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n máa fojú wò apàkíyèsí kájọ ní ìfikùnlukùn. lẹ́nu ọjọ́ mẹ́ta gan-an àwọn Olúbàdàn council wọ́n pàṣẹ wípé kò gbọ́dọ̀ sí nǹkan tó ń jẹ́ Sẹ́ríkì Fúlàní mọ́. bẹ́ẹ̀ni ní ìpínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ àfẹ́ gbọ́rú ẹ̀ gbogbo ohun tí wọ́n bá ń pè ẹ wò gbà tí ọ̀rẹ́ wa le torí pé àna ọ̀rẹ́ ìní Ibrahim Yasin jẹ́ sísan ní Abacha tó jẹ́ ààrẹ ológun nígbà kan rí wọ́n fún ní àwọn police details ó ní DSS ọlámì ní àdúgbò rẹ̀ ní Sásá nígbà náà lọ́hùn wọ́n máa ń pààrà ńbẹ̀ bíi pé ọ̀gá àmì kan ní ń gbé bẹ̀ ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn Yorùbá wọn ò sójúdẹ̀ rẹ o àwọn ẹgbẹ́ OPC eléyìí tí baba Fred Fáṣeun àti Gani Adams tó jẹ́ adarí nìsín tí wọ́n kó sòdí láti Ọ̀jọ́ lọ sí Ọ̀yọ́ ni wọ́n ń pààrà lójú náà àti mọ́kànlá ẹ rí i pé ntí Yorùbá máa ń ní àfojúsùn lórí àlàáfíà kó kéré torí pé ẹnìkan finá sórí òrùlé sùn ṣùgbọ́n àwọn ọmọ aláwùsá àwọn ọmọ kánná sun lé gan tí wọ́n lọ sùn ní alábọ́rùn ètò ààbò fi dágbádá sí ọlọ́run báyìí kí wọ́n má di ẹ̀bi rẹ̀ ru Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tálàáfíà eléyìí tí ó mú kí gbogbo tìbútúrò lẹ̀ kó dúró re káwọn náà ò gbégbèsè tiwọn ìjọba náà ò sojú ṣe ti tiẹ̀ kò sì nígbàgbọ́ ìdúkòkò lórí ọ̀rọ̀ ti ọdún 2027 bóyá wọ́n ṣàtìlẹ́yìn àbí wọn ò ní ṣàtìlẹ́yìn. àìṣàtìlẹ́yìn ìfẹ́ nìkan gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá àgbà Sanko Tanko Yakazai eléyìí tí bàbá yìí sọ pé ẹ̀yà kan ò lè fọ́ sọ̀yà pé ò ní ọ̀sọ̀ ẹnìkan dàárẹ̀. rárá o ìbànújẹ́ ni kò tiẹ̀ tún lò. bẹ́ẹ̀ ni gbogbo ẹnìkọ̀ọ̀kan ló ní voting strength yẹ bí èèyàn gúúsù ṣe ní tiwọn lẹ́yìn apá àríwá ní tiwọn apá àríwá nìkan ò lè sọ ẹnìkan dàárẹ̀ bẹ́ẹ̀ lápá gúúsù ò lè sọ ẹnìkan dàárẹ̀. àwọn àtàṣe wà níwọ̀ oòrùn gúúsù tó rò pa àṣàtìlẹ́yìn Bọ́lá Ahmed Tinubu ó ṣeé ṣe kọjá àsìkò ni wọ́n jí gírí fún àṣàtìlẹ́yìn tó gbọ́. nígbà tó léyọ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ náà ní sáà àkọ́kọ́ rẹ̀ Yorùbá fẹ́ yín díẹ̀ sáà kejì ní gbogbo Yorùbá dìde sí pé ọmọ wa ni ẹjọ́ tó ní ìṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹsí di ọmọ ẹnì kejì. n tí ó dáa tí ó sì rọ gbogbo wa lọ́rùn náà ni pé ẹnikẹ́ni tá a bá ti pè ládàrí tàbá síwájú ẹ jẹ́ kó máa jẹ́ ọ̀rọ̀ adarí ọ̀rọ̀ aṣáájú náà máa jáde lẹ́nu ẹ̀. ẹni tá a pè lọ́jọ̀gbọ́n tí ó sọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n jáde ẹni tá a pè lọ́jọ̀gbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ tí ó dá ẹ̀yàmẹ̀yà sílẹ̀ náà ló ń sọ irú àwọn ọ̀jọ̀gbọ́n bẹ́ẹ̀ ọ̀jọ̀gbọ́n lórí ìwé ni wọ́n yìí sọ ọ̀jọ̀gbọ́n ní òkè ń bì. èyí tá a ń gbìyànjú láti sọ fún ọ̀gá Usman Yusuf òun náà ni wípé kí wọ́n sinmi àwọn ẹgbẹ́ wọn ti ń rọrùn kún àwọn ẹgbẹ́ wọn ti ń sinmi àgbà ti já wọn náà dà torí pé tá a bá fojú inú wo wọn ti di ẹ̀ka kan mú ní ilé-iṣẹ́ ìjọba. ó sì bò tẹ́tẹ́ ń gbọ́n wà ń bẹ̀ ni. nígbà tí wọ́n wà ń bẹ̀ ipa àwo ni wọ́n kó kí làṣeyọrí tí wọ́n ṣe torí tá a bá fojú inú wo ojú ìwòye àwọn ọ̀jọ̀gbọ́n ni pé àwọn gan bọ́n ṣe wà yẹn kò yẹ kí wọ́n sí ilé wọn kò yẹ kí wọ́n mọ sàsùnnára kò yẹ kí wọ́n wà lẹ́gbọ̀n wọn. kákólédè tí tọrọ ètò ọ̀rọ̀ àkọọ́lẹ̀ rẹ̀ dúró re ni ó yẹ kó ọmọ káwọ́ pẹ̀yìn àbí kó ti wà ní ọgbà tọrọ wa ni ó yẹ kó wà lọ́gbẹ́ wọn fún àjẹbánu. lágbára Ọlọ́run akadọ́ra Awikonko kì í dùn kọ́pọ̀ sáàlì pélé náà ní ṣókí àgbìyànjú tiwa náà ní ẹ̀dá kan kì í ṣe é tán akí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa o bẹ́ẹ̀ ṣe ń dúró tì wá o bẹ́ẹ̀ ṣe ń wà pẹ̀lú wa o bẹ́ẹ̀ ṣe ń wò wá o
torí pé jàsejàse lọ́gá sàṣesàṣe bí ò sóǹgbìn kò sí ní tó nǹka ó kà á bí ò sóǹka kò sí ní tó ń rò rọjà bó ń rò bá rò rọjà kò sí ní tó ń rà wálé bó ń rọ̀ bá rà wálé kò sí ní tó ń jẹ́ ọjẹ́ lílé tó túmọ̀ sí pé gbà fún mórélé ni gbà fún gbàdà lóko ọmọ oko tí ń sunkún búrẹ́dì kó fèsì ránṣẹ́ lé adúpẹ́ lọ́wọ́ yín fún bẹ́ẹ̀ ṣe ń wò wá àwa náà ó máa ná gbogbo àmọ̀sá gbogbo agbára wa láti má jẹ́ kí tí yóò di sáwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ àti má jẹ́ kí àṣírí ọ̀tá ó bò nínú ìgbésí ayé wa lójú náà ti tẹ̀síwájú lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ìlú tá a ti ń tàtìpó tàbí tá a ń gbé tàbí tí wọ́n ti bí wa lórílẹ̀ wa ìlú ó dùn yóò ṣe é gbé o orílẹ̀‐èdè Nàìjíríà yóò dùn yóò dá ńgbà tí yóò wá dá àtẹ̀yìn àtàwa wọn ò ní fi wá ṣàwátì lágbára Ọlọ́run àkàndọ̀rọ̀ àkókò wọn máa fi lè ṣe lọ lágbára Ọlọ́run àtúntò láǹfààní àti tún pàdé ìgbà tá a pàdé ẹni gbọ́bi sí mi mo ní gbọ́bi sí i ó dìgbà kan náà. bẹ́ẹ̀ ni Olútáyọ̀ Fáṣínà lèmi náà ń kí yín o pé ẹ ṣeun fún àtìlẹyìn nígbà gbogbo. ó dàbọ̀.